Thursday gbogbo lólùfẹ́ káàkiri àgbáńlá ayé káàkiri bíkíbi tí ẹ̀yin wà tí afẹ́fẹ́ iléeṣẹ́ Ojútólé TV tó ń fẹ́ dé èmi ọmọ yín lólùfẹ́ yín àbúrò yín lásìmọ̀ yín náà ní èyí ògì òrèǹtẹ̀ Àdéjọkẹ́ yín ọ̀wọ́n pẹ̀lú bàbá mi bàbá Alubarika Aworawo Agbaaye tí wọ́n kálẹ̀ tí wọ́n fẹ́rẹ̀ gẹ̀dẹ̀ tí wọ́n ṣe ń lọ sílùú Ìkòròdú Ọ̀gá ìyẹn ní Ìgbódùnbí ní Ìjẹ̀dẹ̀ Road ìlú Ìkòròdú Ọ̀gá ọmọ ìlú Kúmẹ́dẹ́ ibẹ̀ ni bàbá wà wo ló fẹ́ rí bàbá ṣáà máa bọ̀ ń gbódú lóra ìgbà ní Ìgbòdú bí ààfin ni wo kò kẹ́rù wá gan wa níbi ṣùgbọ́n má kẹ́rù ẹ̀ wá o. wọ́n kẹ́rù wá o. wọ́n kẹ́rù wá. wọ́n kẹ́rù wá o. bàbá lè kẹ́rù wá. ẹni wá kẹ́rù wá. ẹrù kí ni. ó yẹ ẹrù bí owó. yẹn ṣe dá. lè kọ́ lù mọ́tò. bàbá ní gómìnà lọ́mọ kẹ́rù bọ̀ nísìn níbi tí Nàìjíríà ń sọ ìta àti ìdáko wọn bó kó tí mo dákọ́ jẹ gbogbo àgbàdo mi tọ́kọ́ lọ. ọlọ́ọ̀ṣánú lẹ́ni ibi tí a ti fẹ́ mú lẹ́ni bàbá ibi tí a ti fẹ́ kọ́kọ́ bá mi kí àwọn ará lè náà káwá padà sí káfíńtì. ṣé èyí oge ìyá olóyè ní Kòròdú ẹ̀mí ọlá ọmọgun ẹ̀ní ṣìṣe o ayé ti mọ̀ yín òní mọ̀ yín lámọ̀pá lórí aláṣẹ wa ọ̀gá wa olórí ẹbí wa ìmùlẹ̀ bàbá ẹ̀ pàdí bàbá ẹ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀ náà ti tó gbogbo ẹ̀ ló ti mọ̀. wọ́n ní díẹ̀ tó nù kó ní nǹkan lẹ́ni lórí ètò lẹ́ni bí ẹ ṣe mọ ètò wa àṣírí ayé ni orúkọ ètò náà lẹ́ni a fẹ́ lọ sínú àwọn àṣírí kọ̀ọ̀kan tí a bá ní kí a wo ìgbà ìwáṣẹ̀ pàápàá bí tá bá ka wo sẹ́ńtúrì kan sẹ́yìn ó sì ń ṣẹlẹ̀ náà báyìí o tó jẹ́ wípé téèyàn bá dáràn ẹlòmíì ọlọ́màjà rí àfẹsẹ̀sí ńgbà míì o ẹlòmíì ò dáràn kò mọ̀ kọ́kọ́ ń pa ẹ o ẹlọ́màjà ju ẹni tó ń wá bí bẹ́ẹ̀ ṣe sọ ní ọ̀sẹ̀ tó kọjá àwọn aṣọ pé wọ́n á fọ́kàn kéjì wọ́n gbókò awo lọ àbí kọ́ gba ọ̀dọ̀ oníṣègùn lọ nǹkan wọ́n ní kó má wọ̀rí tó máa dé kóòtù báyìí lọ́ọ̀yà lè ní pé òun ò ní interest mu kó ní kálukú máa lọ so bẹ́ẹ̀ bí kán dé nǹkan pa kán ṣe kinní kan bẹ́ẹ̀ lọ ṣé ewé àtegbò ló ń lò ní àbó ní nǹkan kan tó ń ṣe tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn fi ń ṣe rẹ pé ẹlòmíì á dáràn ẹlòmíì ò ní dáràn bí tí kán ṣà bí ẹlòmíì fẹ́ gba nǹkan ọ̀rọ̀ yẹn ò tí ì yá pé wọ́n ní wọ́n á dé pa wọn ò ní gbúrú ẹ̀ mú wọn ò ní sọ̀rọ̀ débẹ̀ mú. kò ṣe yèyí oge ọ̀gbọ́n tí wọ́n ní tẹ́nìyàn bá lẹ́ni nígbìmọ̀ tó bá rojú ẹ̀ bí ààrẹ ni wọ́n dá ọmọ pé ni wọ́n bá lẹ́ni nígbìmọ̀ nu ọmọwé yìí ni wọ́n ń pè ní láfóńfóró. láfóńfóró. wọ́n ló fọ̀rọ̀ fún gbogbo àwọn igi nígbà ìwáṣẹ̀ tí wọ́n dáràn nínú gbó ọmọ pé kéèyàn máa ti bí ọ̀rọ̀ kan bọ́ bí ọ̀rọ̀ kan àṣàṣì ni kéèyàn má ṣẹ̀gbọ́n sọ pé ó dáràn àṣàṣì ni owó orú ti jó ní ọlọ́mọdé àjọ ẹni à ń wá àṣàṣì ni sórí tí ọ̀rọ̀ bá di ibi téèyàn ó ti máa mọ̀ pàṣàṣì ń bẹ lára tí wọ́n bá promise ẹni wọ́n tàṣàṣì wà lára ẹ̀ wọn ò ní mú un ṣẹ tó bá sọ̀rọ̀ wọn á máa ṣe ọ̀rọ̀ rẹ̀ gbọ́ tó bá sóore wọn á fi ibi sú ẹ ti mọ̀ pé àṣàṣì ń bẹ lára ẹni náà àkóbá ní kó bẹ́ ẹlòmíì bí wọ́n ti jalè wọ́n á rí káàdì ẹ̀ ń bẹ̀ wọ́n á ló pẹ̀lú wọn ẹlòmíì kú sẹ́wọ̀n lórí ẹ̀ lọ mọ́mọ̀já jẹ ni à ń wà mọ́mọ̀já arógun àkóbá ọ̀gbọ́n tí mọ́là ní àkóbá àdábá ọlọ́mọmọjọ́rì mọ́là tí mogun àkóbá rí ni wọ́n ti mọ̀ ń pa ogun àdábá rí èèyàn wá wé ewé a ṣe àgbo kọ́ wé ọ̀rọ̀ kúrò lára bẹ́ẹ̀ ni èèyàn wá pẹ̀rẹ̀ ajáde kí ni oní mo wí àwọn àgbàdàn bá fi kan kún kan fi kan ṣe wọ́n wá ní kó fi kọ́rùn àwa bọ́lá rẹ̀ wọ́n wá ní kó wẹ̀ apẹ̀rẹ̀ ajáde kí ni mo wí kò rí bí àti kẹ́rù sí mọ́ ọ̀rọ̀ burúkú ò ní ṣẹlẹ̀ sí mi mọ́ ọlọ́run dákun kò sí ẹjọ́ náà láyé wọn fò dànù
wọ́n á fò wọ́n á mójú kúrò ń bẹ̀ kí ní jẹ́jọ́ ṣé bí ọwọ́ ní wà lára lèèyàn fi ń dáràn ọwọ́ ní wà lára lèèyàn fi ń dáràn labalábá kan wà dàdàbìrí là á pè kí ni oní mo wí. labalábá kan wà dàdàbìrí là á pè. ẹni tí mo fi sọ pé àwa Fúlàní la mewé la megbò mo ń tápà ti rí ògùn kí ni wọ́n mọ̀ labalábá yìí tẹ́ bá ti fẹ́ mú báyìí tó bá ti lugi wọ́n fẹ́ kù ni ìyẹn làwọn àgbà Yorùbá ní tí dàdàbìrí bá lugi àfẹ́ kù ni kí ni oní mo wí kí ni mo wí ní tí dàdàbìrí bá lugi àfẹ́ kù ni sórí ọmọ àparò kò sẹ́ni tí rí imú lóko tẹ́ bá ti ń lé ọmọ àparò báyìí tí pápá bá jó tó bá ti fẹnu gúnlẹ̀ báyìí ẹ rí mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ wọn èyí rí ọmọ àparò mú lóko tó bá ti fẹnu gúnlẹ̀ báyìí ẹ ní rí mọ́ ẹ sì ní tẹ̀ mọ́lẹ̀ kẹ gbẹ́sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí ẹsẹ̀ yín ó yẹ̀ kúrò lórí rẹ̀ ìyẹn ni wọ́n fi mú wọn fi ṣiṣẹ́ fọ́mọ kékeré tí ó fi lu ayé tán wọn ò ní mú síbi nǹkan aburú kò sì ní dáràn láyé àṣàtì ní jẹ́kọ́ lọ́wọ́ ní wà lára lèèyàn fi máa dáràn èèyàn tó lu ìyàwó ẹ̀ lúlúlú tó lu ìyàwó pa ṣé èsì àṣàṣínù ṣé ìyàwó tó mú ìgò tó gún ọkọ ẹ̀ ṣé ẹ̀ tí mo pàtàkì ti ń gbélé wọn ti pẹ́ èèyàn mú tùràrí ìwé láfọ́nfọ́rọ̀ yìí tá a bá parí tùràrí rẹ̀ tẹ́ fẹ́ sínú ilé nǹkan àlùjọ̀nú burúkú tí fa wàhálà jáde kúrò nílé tó bá ti jáde kúrò èdè á kúrò ọ̀làjú ni ọ̀jẹ̀ kí wọ́n mọ̀ mọ́ àtàìnífura ọmọ tó fọ́kọ kò fọ́kọ àṣàṣì ń bẹ lára ẹ̀ ọmọ tó fẹ́yàwó kò fẹ́yàwó àṣàṣì ń bẹ lára ẹ̀ sì fura sí pé bàbá kí ni ó lò tásàṣì burúkú ó fi kúrò lára ẹ̀ ọmọ lọ mú gbó lọ gbẹ́ni ojú lọ wọ́n tì mọ́lé wọ́n ń gbé tí wọ́n ṣe ń dáràn kan èèyàn lè máa wa mọ́tò lọ báyìí kí búrèkì fèlì kọjá mọ́tò ọlọ́mọ kan ní ọlọ́kọlù tí ó pa sẹ́wọ̀n ò ní mú àní ogun àkóbá lèèyàn wẹ̀ kúrò lára kì í ṣe pé ń gbòdì bẹ̀yàn bá dáràn kéèyàn tó sóògùn ọ̀rọ̀ dídá kí ni mo wí. kò dìgbà téèyàn bá dáràn kéèyàn tó ṣògùn ọ̀nà dídá ogun àkóbá lèèyàn ń wẹ̀. mọ̀mọ́ lèèyàn máa ń wẹ̀ kúrò lára tákòbá bá kúrò lára gbogbo nǹkan á túbà á túṣẹ́ fún yàn àkóbá ò dáa ogun àkóbá ọlọ́mọjà rí sàrà tá à ń ṣe àkóbá là fi ń lé dànù pé àkóbá àdábá ọlọ́mọjà rí ààwẹ̀ tá à ń gbà àkóbá la fi ń lé dànù dáadáa tá à ń ṣe àkóbá la fi ń lé dànù ọlọ́mọjà arógun àkóbá o ọlọ́mọjà arógun àdábá o wàhálà ọlọ́mọjà jẹ́ tiwa o ẹni ọba arógun wàhálà rí tọba róníbàárà yóò fún lówó àkóbá wa pọ̀ lóríṣiríṣi o àkóbá tú ọ̀nà mẹ́fà kí ni mo wí. àkóbá tú ọ̀nà mẹ́fà. bẹ́ẹ̀ ni kéèyàn máa ṣiṣẹ́ kọ́mọ rèrè jẹ àkóbá kan ni kí ni mo wí. kéèyàn máa ṣiṣẹ́ kọ́mọ rèrè jẹ. àkóbá kan ni kéèyàn gba ṣọ́ọ̀bù kó jẹ́ pé oníṣọ́ọ̀bù ni ó máa sìn gbogbo owó tó bá rí dédé owó ṣọ́ọ̀bù tó bá ti yọ tó ti yọ owó oúnjẹ owó tán lẹ̀ pé wọn náà rówó ralẹ̀ ó kọ́lé jẹ kò sí bẹ́ẹ̀ àkóbá kan ni kí ló ní mo wí. àkóbá kan tún nìyẹn. àkóbá kan náà nìyẹn náà tí èèyàn lákìyèsí àgbà náà ń ṣe mí àgbà náà ń ṣe mí ẹ̀yin márùn-ún òun ṣòwò 100,000 ẹ̀yin márùn-ún ẹ̀ ń jẹun níbẹ̀ tí wọ́n bá yọ owó ṣọ́ọ̀bù tẹ yọ owó èrè tẹ yọ owó ntọ́mọ mú jẹ èló ní ó kù ọba alágbàná yọ ọ lẹ́nu owó tí ọ̀pọ̀ àgbàná yọ ọ lẹ́nu àbí ntọ́ ná pọ̀ ju owó lọ àkóbá kan nù ó di mẹ́rin àkóbá wa lọ bẹ́ẹ̀ sọ wá rí kéèyàn mọ́tòmọ́tò kàn máa fún yàn mọ̀ràn pé wọ ọmọ yìí irú ìyá tó ọmọ ń búya agbára rẹ ọmọ ká nínú ọjà yìí kó ní kò sí tí ó ṣe fún mi
nítorí ẹ̀ mọ́lẹ̀ èmi ọ̀ràn èèyàn kó délé báyìí ká rọ mi ọmọ gbóná kàn sì mọ́ pa àkóbá kan nù èèyàn fẹnu wà àkóbá fún rẹ̀ ó di mélòó àkóbá ibi téèyàn tó fi wà àkóbá fún rẹ̀ láì mọ̀ wọn ara aṣọ tí ò tó lówó rẹ̀ wàá lọ lè rà patí tí wọn ò gbé ẹ́ wàá máa lọ náwó olórin tí wọ́n náwó fún tó ń gun ọkọ̀ bíi 5 million ìwọ tó rọ́kadà gùn tó ń lọ náwó fún sẹ́wọ̀n gan ọmọ wá kó bá fúnra rẹ̀ sẹ́wọ̀n inú tó ń gan ọmọ wá kó bá fún rẹ̀ àìmọye ẹlòmíì ní wá kó bá fún rẹ̀ tó ń sọ pé àkóbá ọ̀dà bí òde tí wọn ò gbé ọ sí tó o débẹ̀ tó ní ọ̀ya ẹ̀fọn kálukú pẹpẹ súpù ẹ̀fọn kálukú lọ́tí ẹ̀fọn kìíní àkóbá ní wá fún rẹ̀ ọmọ ẹ̀ ń bẹnu ilé tí ò tọ́jú rẹ̀ àkóbá ti wà lára ẹ̀ òun náà ti ń wá àkóbá fún rẹ̀ ṣe kárí mi ìmọ̀ ń fàkóbá kí ni onímọ̀ wí ń fàkóbá àwọn ayé wọn á wá àkóbá fún èèyàn tí wọ́n bá rí i pé ń dá fọ́mọ yẹn wọn á ní àgbààgbà náà bá a lọ́wọ́ àwa máa ṣiṣẹ́ èèyàn lèèyàn sóògùn lé lórí ọlọ́run dákun kó là wá níbi ogun àkóbá o kọ́lọ́run là wá níbi ogun àdábá ogun ẹjọ́ ogun ọ̀rọ̀ ọlọ́run má gbé bá wa ẹ̀yìn àgbo lèèyàn wẹ̀ kódà kéèyàn wà lókun orí mu kéèyàn àfi rí ẹjọ́ dànù níbi odò tí sọ fún yàn tá a sọ fún pé kò ní lẹ́jọ́ mọ́ tíkẹ́ẹ̀tì yẹn ó fò dànù wọ́n gbàgbé ẹjọ́ lórí ẹ̀ ọmọ báwọn kankan bẹ tí ìdáràn láyé wọ́n ní akọ ìbẹ́pẹ kí ni mo wí akọ ìbẹ́pẹ kò í dáràn ọ̀pá ọ̀pá ẹ̀ṣẹ́ ó ní èso lórí ni kí lẹ bá fẹ́ wọ́ pàtẹ́ fi ka ẹyẹ tó bá fojú dá ikù lóko ẹ̀yìn ẹ̀ ní ọwọ́ kí ni mo wí tó bá fojú dá ikù lóko ẹ̀yìn ẹ̀ ní ọwọ́ ọdún méje ni ikù ó fi so lóko ọdún méje ni ó tó gbó ọdún méje ni ó tó pọ́n ọdún méje ni ó tó bọ́lẹ̀ ẹyẹ tó bá wá fojú dá lóko pé òun ló ń fẹ́ jẹ ọmọ pé ẹ̀yìn ẹ̀ ní ọwọ́ gbogbo ẹnikẹ́ni tó bá fojú dá rere wa pé ká má ṣe ẹ̀yìn ẹ̀ láṣẹ ìkùnú o tó gbọ́ báwọn ọ̀kan náà ní lóko ọgbọ́n tí mo wí lẹ́ẹ̀kan ìdèlé ẹyin kò ń rí jà sá ìdèlé ẹyin kí ni jẹ́ dèlé ẹyin ó ṣe díẹ̀díẹ̀ náà la mọ̀ kọ́ yìí nígbà mí ẹ̀ sì mọ̀ ń já a lọ rẹpẹtẹ o jáde ẹ̀ bá yé mẹ́sàn-án tó yé mẹ́wàá wá pa gbogbo ọmọ àwa fẹyọ̀ kan lẹ̀ kò ní pa wọn á wá ní kí ló fi ṣe wọn ní ìdèlé ẹyin tásà bá wọn ń gbé àwọn yòókù ẹyin tó wà lẹ́hùn àṣẹ òní wá gbé ńlá wà á mú àfi ṣe kípa àwọn àgbàlagbà kan mójú kúrò ńlá ìfi èèyàn ni ọgbọ́n tí mo sọ pé akọ ìbẹ́pẹ kò ń rí jà ọ̀pá ìdèlé ẹyin kò ń rí jà sá ẹyẹ tó bá fojú dá ikù ẹ̀yìn ẹ̀ ní ọwọ́ bàbá dijọ́ mẹ́jọ ọ̀rọ̀ bẹ́lẹ̀ tí ó bọ́lẹ̀ ọ̀rọ̀ bẹ́lẹ̀ ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ ó wà bẹ́ẹ̀ bí omi òkun ó wà lẹ̀ ó wà bẹ́ẹ̀ ó wà ogun nìkan àfọwọ́gbálẹ̀ bọ́mọ aláìgbọràn wí ọmọ tó bá ní òṣogbo ká fún lépè wò bẹ́ẹ̀ni àbí kó mú ewé rèrè pé kó dà sórí kó mú ewé rèrè pé kọjá ká fi sí káyìnkáyìn rẹ̀ kó fi wẹ̀ ká gún ata ìjọsìn fún kó fi tábà kíyàwó rẹ̀ ní òfin tábà ká ní kán bọ́ọ̀lì kan ṣe fàájì má dára wọn mọ̀. má dá wọn nìyẹn. Alubarika ní gbódú. àwọ̀ ẹbí dànú wá. nọ́mbà 1 ìjọba Ògùn. ìjọ Ògùn nìkan. Ògùn yẹn wà bẹ̀sẹ̀. nìkan. Ọlọ́run ló ṣe wàláì wọn á lójúmọ́ tọ́ba ní bẹ́ẹ̀ kọ́ wọ́n mọ̀ sọ ní Òṣogùn kọ́ mọ̀ tọ́ lógun o wọ́n mọ̀ tọ́ lógun o Ọlọ́run mọ̀jà àṣìṣe o mọ̀jà arógun àkóbá o tọmọ náà bá ṣe wọ́n ju kinní náà síbi pátákó alápàtà jojúmọ́ wọ́n mọ̀ sá bọ́tí wọ́n ní jojúmọ́ ní pátákó alápàtà forí gbọgbẹ́ Ọlọ́run níjà dáná o Ọlọ́run mọ̀jà dáná o ayé ń bẹ o wọ́n fọ ọ̀rọ̀ dànù fún yàn ni èèyàn fi mọ bá láàánú pàdé ọgbọ́n tí ẹyẹ kan wà lóko tí wọ́n bá sánko tán yóò wá máa rí bẹ̀ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ báyìí tí wọ́n bá ti wá mú wa pè láàsì rẹ̀
wọ́n bá jù sómi tí wọ́n pẹ́ lẹ́dẹ̀ èèyàn gbogbo ibi tó bá rìn ní ọmọ dáa ni wọ́n máa fi sọ pé Asiiri ò lọ́kọ́ kí ni mo wí Asiiri ò ládàá ọ̀nà tó bá mọ́ l'Asiiri rìn lóko wọn ìdínà má gbàrà kàkà dínà má gbàrà lànà fún ni Elédùà kó lànà làálẹ̀ fún wa o Ọlọ́run kó lànà fún wa o kó lànà owó fún wa kó lànà dùnnú fún wa mọ́jà arógun àkóbá o gbogbo ẹni tí ń dáràn kọ́ ló dáràn o àkóbá ni tẹlòmí o ogun àkóbá ni kéèyàn máa fi bú o àwọn arógojògo lọ tí wọ́n da ìrìn àjò ọmọ ìdárú tí wọ́n jẹ́wé ìdàríkó fọ́mọ míì tí wọ́n mọ̀ pòrì lójú kan tó bá fọwọ́ kan ara dèrò kólóko ìyẹn ni wọ́n ń pè ní mọ́dẹ̀sìnà ewé mọ́dẹ̀sìnà tó bá fara kàn báyìí gbogbo bí ọwọ́ àmọ́ jọra wọn yọwọ́ àmọ́ jọra wọn ó lè rìn láàrin ijọ́ mẹ́ta wọ́n wá láàrin bàbá alágbájá ni wọ́n ló lóko látàárọ̀ ẹni tí máa ń lọ mú yọ̀wá yí aṣọ òdì padà yọ̀wá wá lọ fi mú tó bá jẹ́ pé aṣọ ojúlò náà wọ̀ tó bá ti ń fọwọ́ kàn báyìí náà tó náà fọwọ́ kàn báyìí òun náà ní mọ̀nà ilé mọ́ ewé kìlò ìwọ̀ fúnra ẹ̀ lóko wọ́n wá ń sọ pé kò sí èèwọ̀ kò sóògùn ọlọ́mọdé àríjà yìí o ọlọ́mọdé àríjà èèyàn gbogbo àwọn ọmọ wa mọ́jọ wọn ríjà yìí o mọ́jọ wọn ríjà èèyàn mọ́jọ kan jẹ́wé dàrúkú fún wa o mọ́jọ wọn jẹ́wé mọ́dẹ̀sìnà fún wa o ìwọ Ọlọ́run o gbogbo àwọn ológo jẹ́ wọn rógo wọn lò gbogbo àwọn ológo jẹ́ wọn rógo wọn lò gbogbo ológo jórógo rẹ̀ lò ọ̀pọ̀lọpọ̀ ní gbúrò ògo tí wọ́n ejó rí lò àìlákèésí ni o àìtàìmúra sí ọlọ́jà arógo wa lò wàláhùlà àkùwátá ìlàbí láyà ní ilẹ̀ àṣí. ṣókí báyìí lọ bẹ̀ ògè torí bá gúnyán nínú ewé bá a ṣe bẹ̀ nínú èpo ẹ̀pà ẹni máa yó máa kúkú yó ni Ẹ̀kẹ́lẹ́dùwà kó ṣàánú wa kó má jà kan ewé da èkó ìyẹn ní ilé ayé tiwa bí bàbá ṣe sọ kó má bà wá kówé da èkó kó má bà má gúnyán kó má bà má ṣe bẹ̀ tó ní réyàn bá ẹ jẹ́ kó má yípo lójú kan àṣẹ ní kó ṣe kí ni kó sára wá sọ́dọ̀ bàbá Alubarika Aworawo Agbaaye tí wọ́n wà ní Ìgbòdú bíkíbi tí ìwọ bá ti ń bọ̀ mẹ́sàn-án Ìkòròdú garage wọ́n tó lọ sí Ìjẹ̀dẹ̀ road bọ́lẹ̀ ní Ìgbòdú junction béèrè bàbá Alubarika tàbí kó pe nọ́mbà yìí 08023829492 08023829492 ire lójú owó rí ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.